Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè mi Nàìjíríà, mo wá kí gbogbo kálukú káàkiri orílẹ̀-èdè tẹ́ bá wà pé mo kí yín kíkí ọlá, mo kí yín kíkí ìkẹ́, kíkí àná, kí àlàáfíà Olúwa kó máa bọ́ orí kọ̀ọ̀kan tọkọ̀tọkọ̀ tó ń pọ̀ mọ́. Èmi tí wọ́n sọ̀rọ̀ yìí ni màmá Monimus Asiat Monílọ́lá, ọmọ Sàlámì Ayálé ni. Mo ń fi àsìkò yìí bẹ̀ ìyá Florida wípé kó má bínú o. Tọ́ ẹ̀yin èèyàn wa kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́, ẹ̀yin èèyàn wa kò sógun mọ́ kò sẹ́tàn mọ́. Ìyá Monimus ó ti tọrọ àforíjì lọ́wọ́ Lizzy Anjorin wípé kó má ṣe bínú sí òun, wípé kì í ṣe pé àwọn kan ń bá a jà. Ó ní ọmọ òun, ó ní kì í ṣe oníwàhálà, ó ní ọmọ kì í ṣèyàn tí ó jẹ́ oníjàgídíjàgan. Ó nọ̀rọ̀ náà ó kàn wáyé bẹ́ẹ̀ ni wípé kí Lizzy Anjorin kí ó má ṣe bínú. Ẹ̀yin èèyàn wa, kí ni ẹ lérò? Ṣé kí Lizzy Anjorin kó gbẹ̀bẹ̀ ni tàbí kó má gbẹ̀bẹ̀? Ṣùgbọ́n ò ní tèmi, èmi wò pé kí Lizzy Anjorin kí ó gbẹ̀bẹ̀ torí àgbàlagbà nìyá yìí. Ẹ̀yin èèyàn wa, máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ó ti yá. Má bínú torí Ọlọ́run àtàlọ́bì wọn mọ̀ Rọ̀súlù láì, mo bẹ̀ ọ́. Kọ́mẹ̀ntì tẹ ní wọ́n kọ́mẹ̀ntì lọ́lá kì í ṣẹni tí Monimus ń ṣe tí mo kọ́mẹ̀ntì ọjà tí tàǹtàrà kankan pé kò ní dáhùn ọmọ tẹ fóònù fóònù tí ń tẹ̀ kò lè kọ́mẹ̀ntì bá ti pọ̀ kò lè wò ó bá sì lò kí wá ṣe tí ń fa wàhálà Monimus ẹ lọ bèrè ẹ dáadáa oge ló lè ṣe ẹtọ́rọ̀ ọlọ́rọ̀ kan káwọn sọ̀rọ̀ tèmi lẹ́gbẹ̀ẹ́ ìgbà kò kàn èmi tí mo jẹ́ ìyẹ́ téèyàn bá ṣẹlẹ̀ tí bá ń bínú bí mo ṣe ní ìbínú ó tún máa sọ fún mi pé ìyálọ́lá ẹwọ ẹ ṣe sùúrù, ìyálọ́lá ẹwọ ẹ má fa wàhálà bó ti máa wí náà. Ṣùgbọ́n mo bẹ̀bẹ̀ mo ní kó má bínú torí Ọlọ́run àtànábì èyí tí wọ́n ń kàkún kò kàkún kì í ṣẹni tí lólódì kì í ṣẹni tí báyẹn kọ́ ìwé. Mo wá tún fásìkò yìí ìyá Florida fáàsì ẹni mi ò jẹ́ kí gbogbo ilé kan máa fi mí ṣe yẹ̀yẹ́ ni. Ìdí tí mo fi já fáàsì ẹni pé èmi èé fẹ́ kéèyàn púpọ̀ mọ́ báyàn jà, ó máa ń ní mí lára nítorí pé tí má báyàn mẹ́rin márùn-ún jà máa máa wò wípé bí bá ló tì inú máa bí mi èèyàn á máa bínú sùn èèyàn tún fẹ́ máa bínú tì. Yìí ni ṣe máa ń ṣàdúrà fún ọ pé kọ́lọ̀ ń bá mi rọ̀ ọ́ lọ́kàn kó má bínú jọ̀ọ́ torí Ọlọ́run àtànábì mọ̀ọ́mọ́ Rọ̀súlù láì. Asiat Monílọ́lá Àyọ̀ká má bínú sí i, má jẹ́ káráyé fi wá tajà torí Ọlọ́run àtànábì. Torí wípé ipò tiẹ̀ tó wà mú dàbí ẹni tó wà federal tó ń lọ bẹ́ẹ̀ ni tó wà local government ká ọmọ kan ti sọ. Ó ní gbogbo state tó kù 36 wọ́n wá rí ẹni tí ń bẹ local government yẹn. Èyí tó ń ṣe inú ayé wa yìí oore ló jẹ́, Ọlọ́run ló pa láṣẹ bẹ́ẹ̀ ó jà láàánú wa torí pé àdúrà ti ṣe fún pé gbogbo ẹni tó rè mí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò bá mi sọ̀rọ̀ tí ò sọ náà tá a fi ríra gbogbo tó bá fẹ́ pàápọ̀ tá a fi ríra kọ́lọ̀ jí ó tètè ṣẹlẹ̀. Àdúrà yìí náà ló wá gbà báyìí. Mo wá bí ọ́, mo bẹ Fọlá, mo bẹ gbogbo àwọn tí ń gbìjà ìyá Florida, mo bẹ gbogbo tó ń gbìjà Fọlá, mo bẹ gbogbo tó ń gbìjà Monimus. Ẹ̀gbọ́n mi ọjà ní tàǹtìtì ẹ̀ ibùn àtàyè ṣàgàn gbogbo wọn àtàsíwájú gbogbo wọn mo bẹ̀bẹ̀ ẹ dákun torí Ọlọ́run àtàtìlẹ́yìn ànábì mọ̀mọ́ gbogbo fáǹsì Lizzy Anjorin mo ń bẹ̀ yẹn ní mẹ́sà kan. Ó gbọ́ mi Lizzy Anjorin ó mà ní dààmú mo bì ọ́ ni ọmọ òní kú mọ́ ọ lọ òní sájà òní dààmú òní rí wàhálà lágbára ọlọ́ mi ò tún kún ọmọ rẹ mo bẹ̀bẹ̀ ni tí mo ṣe ń bẹ̀bẹ̀ abiyamọ mi tó bá rí mi tí ò bá náà túmọ̀ rẹ̀ a ní mo fò wálẹ̀ ìyàwó ẹ sábọ̀dù náà àjọ wa ń bà dàkà náà ni ẹ sì ti pàṣẹ mi mo ti gbọ́ mo bẹ gbogbo yìí mo wá bẹ gbogbo abiyamọ ayé pátá torí Ọlọ́run àtànábì mọ́ Rọ̀súlù láì mo bẹ̀ yín ni torí Ọlọ́run sọ́dọ̀ olúwẹ̀ bàbá rẹ̀ ọmọ tó dé látọjà tó fẹ́ tajà tó gbọ́jà lẹ̀ nígbà tí ilé ìbá ń pè títọ̀ ń pè tó sì tún fẹ́ polówó ọjà tó ń polówó ọjà bẹ́yìn gan bá rí ojú rẹ̀ ẹ̀rí pé àti pépé àti gbogbo yẹn stress yẹn bẹ́ẹ̀ bàbá bá pariwo títí kankan bá sí ọmọ sẹ́lẹ̀ mi fẹ́ fún mi lọ́mọ tèmi ọmọ tí ẹ̀ dípò ìgbò fún mi dípò Lizzy Anjorin torí Ọlọ́run àtànábì mọ́ Rọ̀súlù láì ní í ṣe ti lọ́lá nìkan gbogbo àwọn tó jó níjà ẹ jẹ́ kí kálukú wa ká jẹ́ kó gun omi kò sí nǹkan kan nínú ìjà màtáwà náà tí mo lọ ìmọ̀ ní Ìbàdàn ní dàgbò dàgbò ṣùgbọ́n nísìnyí mo ti gbà fọlọ́run àtànábì mọ́ èyí ìbínú gbogbo ẹ̀yin àfá gbogbo ẹ̀yin ẹni Ọlọ́run gbogbo ẹ̀yin wòlíì ẹ bá mi bẹ̀ ìyá Florida ó má bínú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.